Hello, hi, welcome to Digi Naija. Hey, ẹ̀yin tèmi wàhálà ti tún ṣẹlẹ̀ báyìí o. Láàárín àwọn ọmọ onímọ́tò Sego Nation vs MC Olúọmọ Nation. Ó ti wá dàbí pé àṣírí ti tú báyìí síra wọn lọ́wọ́ o. Wọ́n wá tú gbogbo àṣírí ara wọn online. Bọ̀dá tó ń sọ̀rọ̀ ìsákàbà, wọ́n wá jáde báyìí láti jẹ́ ká mọ̀ pé homeboy MC Legacy. Wọ́n ní kì í ṣe ọmọ Naija o, wọ́n náà ọmọ Togo ni o. Kọ́lọ̀ ń ṣàánú wa, oríṣiríṣi là ń gbọ́ 2025 yìí, ó máa skẹ́ntẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ like and share, ẹ drop comment kí lẹ feel. Ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́nu wọn. Orúkọ mi náà yí padà, èmi ọmọ yín náà ni Ìsákàbà. Ìgbọ́dọ̀ kí n jáde lásìkò òjòjò ọ̀rọ̀ Legacy lọ àbọ̀ torí ẹ̀mí ìdájọ́ lọ́sọ̀. Sórí ó ti fẹ́ di lemọ́lemọ́ fún ẹ, àdẹ̀ kìlọ̀ fún ẹ, ò fẹ́ gbọ́. Náà ọjọ́ ìsọ̀kọ̀ fún ẹ gbọ́tọ̀ ayé ẹ tó gbọ́ rí. Àkọ́kọ́ ṣùgbọ́n kó o ṣe ọmọ Nàìjíríà. Ṣùgbọ́n kó o ṣe ọmọ Nàìjíríà. Ọmọ Togo ni ẹ. Togo ló ti wá. Tó bá jẹ́ pé irọ́ ni jáde kó ṣe fídíò kó dé bọ́ọ̀kù ẹ̀kọ́ nílọ́ọ̀bù pa gbòkè ṣe ọmọ Togo. Ẹ̀gbọ́n ẹ̀kọ́ wà ní tirẹ̀ tó ń pè ní Tájù. Ṣùgbọ́n kọ́ ọmọ àbúrò bàbá ẹ̀ ni tó ń pè ní Tájù. Kọrú lórúkọ ẹ̀ kọmúná olórúkọ ẹ̀gbọ́n ẹ̀ yẹn orúkọ Togo ẹ̀ nìyẹn. Ìwọ ní kó wá jáde bọ́ sí orúkọ Togo tí wọ́n ń jẹ́ fún wọn káwà gbọ́. Wọ́n èmi jẹ́ kó jẹ́ pé ọmọ Togo ni ẹ̀. Ṣùgbọ́n ilé bàbá ẹ̀ tó fi ń gara láyé ìgbà kan ní tirẹ̀ bàbá ẹ̀ ti ta lé. Ìgbàdí judgement fẹ́ jáde lórí ilé yẹn. Bàbá ẹ̀ ṣe sáré ta ilé yẹn. Kò fẹ́ kí èyẹ dé bá òun nínú tirẹ̀ ló fi sáré ta ilé yẹn. Bàbá ẹ̀ wà ta ilé yẹn tán ó ní búrẹ́dì tó gba ṣọ́ọ̀bù nílé bàbá ẹ̀ lọ́dún yẹn lọ́wọ́. Tẹ́ believe pé kò lè jẹ́yàn. Ṣùgbọ́n fún òun padà ra lé mọ́ bàbá ẹ̀ lórí ní tirẹ̀. Dèní yẹn fẹ́ dáwó padà fún ẹ tó ra